ha Yomes ọ̀rọ̀ kan lọ́lẹ̀ tó ń ká mi lára o ẹ wo orú àtàwẹ́wẹ́ yẹn olóhùn ò lè pe Paso oníbọ̀dà òun ò lè pa kò lè respect bá Paso wọn ní tọmọdé ò bá gbá bàtàn á bá rọba o àrọ̀bá ní bàbá tán o àtàwẹ́wẹ́ ó kọjá yẹ o. kíní sùúrù ṣe rí tí ọba ti ní understanding jù tí understanding ọba ti kúnná jù ó máa ń káwọn ẹ̀ máa take you for granted understanding gbọ́dọ̀ máa pọ̀ jù tó bá jẹ́ understanding sí gbogbo nǹkan àwọn ẹ̀ máa fọwọ́ lu ẹ̀ àtàwẹ́wẹ́ kì í pe Paso ń bọ̀ dá o ohun tí ẹ̀ mọ̀ jẹ́ kí n gbé ilé bẹ́ẹ̀ o aláyé búra báwa sí nǹkan kan ṣe pé àwọn ẹlòmíì tó bá fẹ́ pèèyàn ní bọ́dà wọ́n máa pe búra aláyé kìíní kan ṣáàmà mi ọ̀gá mi láti lè má lè lo ẹ̀fẹ́ yọ. mi kan máa lo broken. ó ti pẹ́ tó ti máa ṣe kílẹ̀ fún báwa sí. ó ṣe ń yé mi bọ̀. báwa sí òde ẹ̀kọ́ ó yẹ kí Paso ti kọ́ fún ti pẹ́ ẹ ti yé yín. kọ́tẹ́ sọ fún mi pé báwa sí ló fà á. báwa sí ló fà á Paso tí ó ti wà accommodate jù á máa wò wọ́n rán kìnìkan mo dẹ̀ ti sọ fún báwa sí pé wọ́n ṣe sójà ìsọ lè ṣe sójà ẹ̀jẹ̀ mú sí ó jẹ́ kó máa gùnyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lóòótọ́ ni o. tó bá yá wá ní Wàsíù Àyìndé máa ń lejú. onímúṣẹ́ àjínà. wọ́n ní Wàsíù Àyìndé máa ń lejú. tí ó gbàgbé rẹ̀. ṣé gbogbo ó dà nǹkan tó ṣe yìí sìn kò fẹ́ pé Paso ọ̀pọ̀ bẹ́ẹ̀ o ìtọ́ ni Paso ṣe láìfù kan pé ẹ̀yin kan ẹ máa wá sílé òun ẹ máa dọ̀bálẹ̀ tẹ bá bóun lórí stage ẹni fẹ́ ṣe respect wọ́n tóbi mẹ́ta tóbi mẹ́rin o òdodo ọ̀rọ̀ àwọn olórin yẹn pọ̀ bẹ́ẹ̀ o bọ́bí fẹ́ dárúkọ wọn Paso ló fà á mo máa sọ fún bàbá sí ẹ̀kọ̀ọ̀kan náà kó jẹ́ kó máa mọ̀ pé ọgbà wà. ọgbà. èrìà ṣẹ́rí káwájọ kì í ṣọmọdé lẹ́nu iṣẹ́ Fújì Alábí sábà sọ́ọ̀mà ọ̀rẹ́ mi àtàlà ó máa lákàn kẹ́nìkan máa fi kẹ́wọ́. tẹ́tí ń gbọ́ mi ẹ ṣé mo dúpẹ́ lọ́tún lọ́sì tẹ́ ṣe máa ń bá mi comment tẹ́jẹ̀ máa ń bá mi share àwọn fídíò mi lórí YouTube lórí Facebook lórí TikTok ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. kí ni àwọn àgbéyẹ̀wò àwọn àṣírí eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. gbogbo wa la ti gbọ́ orin live cassette ti Alhaji Wasiu Alabi Pasuma eléyìí tó jẹ́ pé wọ́n ti ṣe tipẹ́tipẹ́ tó dẹ̀ jẹ́ wípé wọ́n sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ àti bí oníkálukú ṣe jọ wà síra wọn sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kọ́mẹ́ǹtì dáadáa lórí fídíò eléyìí tí mo kọ́kọ́ post yìí nígbà tí ọ̀gá ńlá Fuji àti Atawẹ́wẹ́ tí wọ́n kọ́mẹ́ǹtì tí wọ́n sọ̀rọ̀ padà fún Atawẹ́wẹ́. ṣé wá rí àwọn àṣírí àràǹbarà eléyìí tí mo fẹ́ fàyọ àti pé ohun tó ń fa ìjà tó pọ̀ jù láàrin àwọn onífújì láti ìgbà tí Pasuma àti Saheed Òṣùpá tí wọ́n ti di ọ̀rẹ́ ìmùlẹ̀ tí wọ́n ti dọ̀rẹ́ tó ti dàbẹ́ ní wípé wọ́n ti jọ ń ṣàṣepọ̀ láti ìgbà náà ó ní ojú tuntun Fuji another face of Fuji ó tún ti ṣẹlẹ̀. eléyìí jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú àwọn onífújì kan tó jẹ́ wípé wọ́n ti dá sí àwọn ọ̀rọ̀ tí kò kàn wọ́n rí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ míì kó máa bínú. Atawẹ́wẹ́ ti fèsì ọ̀rọ̀ padà wípé òun ò ní gbà fún Pasuma àti Saheed Òṣùpá lẹ́yìn ìgbà tí Alhaji King Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ̀rọ̀ wípé Atawẹ́wẹ́ ti bẹ àwọn ipe kí àwọn tí wọ́n jẹ́ fans àtàwọn tí wọ́n jẹ́ blogger anybody kó má dá sí ọ̀rọ̀ Fuji láti lè dá omi àlàáfíà Fuji rú. lẹ́yìn náà ni Alhaji Àdì Atawẹ́wẹ́ tí wọ́n wá padà sọ̀rọ̀ síta wípé oníkálukú kó dá tiẹ̀ mọ̀ ní o oníkálukú kó dúró tán ni o. kí wá ní àwọn àṣírí àràǹbarà tí mo fẹ́ fàyọ gangan. ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ̀yin títí àṣírí àràǹbarà ẹ bá mi comment kejì ẹ bá mi share. kí wá ní àwọn nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé àwọn nǹkan tó ń fa ìjà láàrin Atawẹ́wẹ́ àti Pasuma látẹ̀yìnwá
láti ibi tá ti lè sọ pé nínú Mushin lágbolé Fuji wọ́n ti ríra wọn, wọ́n ti fi ìgbà kan ríra wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jọ ń figagbága látàrí àwọn promotion àwọn lẹ́kọ̀ọ́lébẹ̀ kankan àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. ṣùgbọ́n àwọn àṣírí ìbéèrè tí eléyìí tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi kẹ́ bá mi dáhùn sí, ẹ bá mi comment kẹ́jẹ̀ bá mi share fídíò yìí. àṣírí ìbéèrè tí máa béèrè lọ́wọ́ wa ni wípé àwọn owó gan ni wọ́n ń gbọ́ Alhaji Adio Atawẹ́wẹ́, àwọn wo ni wọ́n jẹ́ fáǹsì wọn, àwọn wo ni wọ́n jẹ́ fọ́lọ́wà wọn tó jẹ́ wípé ọjà wọn ni wọ́n ń tà, orí wọn ni wọ́n ń gbọ́, ìṣe wọn ni wọ́n lọ ń wò kọ́ ṣe. bẹ́ẹ̀ náà ni àwọn wo ni wọ́n ń gbọ́ Alhaji Wasiu Alabi Pasuma, àwọn wo ni wọ́n ń gbọ́ wọn, àwọn wo ni wọ́n ń kówó lé wọn, àwọn wo ni wọ́n ń ṣe bí wọn. ẹ jẹ́ kí ẹjọ́ ẹ bá mi kọ́mẹ̀tì sí fíìmù. àṣírí ìbéèrè ni o, àwọn wo ni wọ́n ń gbọ́ Atawẹ́wẹ́, àwọn wo ni wọ́n ń gbọ́ Pasuma, àwọn wo ni wọ́n ń kówó lé wọn, kálíbà wo ni wọ́n wà ní agbolé Fuji. ẹ bá mi kọ́mẹ̀tì kí n ṣẹ̀ wá farabalẹ̀ fi fídíò eléyìí tí Alhaji Adio Atawẹ́wẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé àwọn ò ní gbà lẹ́yìn pé kóníkálukú kó dá dúró, kóníkálukú kó wà lórí ọwọ́ ẹ̀. ẹ jẹ́ ká gbọ́ ká farabalẹ̀ kẹ́jẹ̀ bá mi share fídíò yìí dáadáa. àṣírí àràǹbarà ni o, ó yá ẹ bá mi share. 120 ẹ̀pá ti mú ẹ̀pá ti já tìyá Bọ́lá ṣàmẹ́ ti mú tìyá Lọ́rin ṣàmẹ́ ti mú. Sunday Atawẹ́wẹ́ lágbélé Fuji tó bá ti sọ̀rọ̀ ṣàmẹ́ méjèèjì ìkànnì yín ọmọ sàkúdàsà. àárín ìjọba ni kàbá wà nínú ní Fuji kò sáyé kàbá, oníkálukú òun aláṣẹ iléeṣẹ́ tiẹ̀ kò sọ́kà ń bẹ̀. èmi lọ̀gá àwọn ọmọọṣẹ́ tèmi, àwọn tajà ń ṣiṣẹ́ ọ̀gá abílò mi níbò míì ọ̀gá abìkan làwọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ so. ọmọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ní olóhùn èèyàn ní òkọrin bí èèyàn ó gbọ́ tèmi ní àwọn jọmọ́ mi wọ́n jẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ àbí ní òkìrìs kàríà tí mo ti ń bàbà láti etí títí dìsí kò yí sí oníkálukú lóní máníjà tiẹ̀ ayọ̀mọ̀jọ yìí ni máníjà Atawẹ́wẹ́ so àwọn onílù tèmi wọ́n yàtọ̀ ọ̀gá lóníkálukú oníkálukú ni láńlọ́ọ̀dù ní ẹ̀ ṣíámà ibi lèmi ti jẹ ṣíámà ọ̀dọ̀ tèmi ro so lọ́dọ̀ tí yín náà ṣíámà lẹ́yìn náà ẹjọ́ sátírà mọ́nì. ẹ lè dé bẹ̀ ẹ má pẹ́ ń bẹ̀ ẹ bá pẹ́ ń bẹ̀ ìgbà ṣe yí ẹ̀ẹ́dẹ́gbà ní èmi ni ṣíámà níbí ọ̀dọ̀ tí yín náà ṣíámà lẹ́yìn náà àjà sí àbínú sí ẹlẹ́ òṣòdì orin wọ́n pè àwọn náà alẹ́ òṣòdì orin wọ́n pè ibi kọ́lá yìí wáyé bàbá tí kò ń bí àtúwàbò mi ṣe kò ṣe pé ẹnìkan jẹun ẹnìkan ò jẹun irọ́ ajá ń jẹun olè jẹ ráìsì kébì jẹ́nà ẹlòmí ọjọ́ fada ọ̀dọ̀tọ̀ ní ṣe kò nira wọn lára ẹ má nira yín lára ọ̀rọ̀ tí mo bá sọ tó bá ti gbà ẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ sọ tí ó máa jà sí ẹ̀yà ọ̀la ìlú wa. ọ̀la ìlú ọ̀la ìlú ọ̀la ìlú ọ̀la ìlú.
gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ mi tí mo bá ti nà ní bàbá àtàbàrà ilé àtàbórí ọ̀nà ṣọ́mọ àtàbàrà ògo àtìlẹ́ ẹkùn ìpalẹ̀ mọ́ ọjọ́ ojúmọ́ àbárì ọjọ́ ojúmọ́ ìyá àṣẹlẹ̀ ìbímọ láńlọ kókó orí bíbímọ wàsíbí ògo èmi ni sọ́mà níbí èmi ni àlàyé bí èmi ni lídà bí ẹ̀yin náà níbi tẹ́wà lídà ní lídà ló ní balógun èlé jẹ́ lè mọ́ mu wọn kò tún máa bí sórí bí ajá òróró kò sójú lè mọ́ ojú ojú kan ló máa yọ ó bá sọmọ méjì àyọjú rẹ̀ ló ń ṣe gbogbo nǹkan tí mo bá sọ àrẹ̀mú ẹni bá má dọ̀pinpin ẹ bá lọ dọ̀pinpin ẹ tọwọ́ bòkú lójú ẹ bá tọwọ́ bòkú lójú bòkú bá jù gbé yé tó bá kọjú sí yín ọmọ alẹ́ yín pa wàláyì ẹ má dọ̀pinpin lọ́sọ̀rọ̀ sọ pé kí wọ́n má dọ̀pinpin iná lówó ẹ má dọ̀pinpin láì kì í ṣe ọlọ́pàá àwọn ọlọ́pàá ló ń tọpinpin EFCC ló ń tọpinpin NDLEA ló ń tọpinpin DSS ló ń tọpinpin àwọn FBI ló ń tọpinpin ẹ má tọpinpin ọ̀rọ̀ obìnrin àtàwẹ́wẹ́ gbogbo wọn pátá àjọmọ ara wa tipẹ́tipẹ́ kó tó dáyé TikTok kó tó dáyé Facebook kó tó dáyé Instagram àjọmọ ara wa àmẹ́ tó kìlọ̀ àmẹ́ tí ò kìlọ̀ amúnigbẹ́jọ́ pé òṣèlú ló ń lò bóyá ríṣò ló ń lò Mr. Agiya ìṣètò ìbọ̀ gbogbo ọ̀rọ̀ tí ló bá sọ behind every story there must be a truth èmi ò kí ń kúrò àwọn tó mọ̀ ní dáadáa wọ́n máa kò ní òbí ń parọ́ torí náà ọ̀la ìlẹ̀ wọ̀ ọ̀la ìlẹ̀ wọ̀. Oya bòbí dóbi. Oya bòbí dóbi. Mo fẹ́ lówó bí dájú ni o. Jẹ́kọ́ ló bí dájú ni o. Mo fẹ́ lówó bí dájú ni o. Oya lówó bí dájú ni o. He choke. No be say dem no get. But he no choke, like Saletra, he choke, no be say dem no get, but he choke. Who dey breathe, Sulejo, Baba Omade, Baba Ifeanyi o, dobi. Sọmọlọ́kú, ọmọ bàbá tó lárí o, tó lárí o. Baba Omade, Baba Ifeanyi o,
Àwọn àlàyé wọ́n ti sẹ́tù ẹ̀ lọ́nà ẹ̀rọ. Gbogbo tó bá sọ pé àpàdé sọ̀rọ̀ gàlá ẹgbójú mẹ́. Àwọn tó lò wọ́n ti sẹ́tù ẹ̀ lọ́nà ẹ̀rọ. Gbogbo wa a sì dà pẹ̀lú ojoojúmọ́. Àtìrìṣe, àtìrìyẹ, àtìrìmùsùlùmí mọ́nà ọ̀gá o. Èyí tí mo wà nígbà kan, wọ́n ní mo wá sí i. Nígbà tá àwọn bàbá wa tí wọ́n sẹ̀fíìsì lọ́jọ́ sí. Ẹ̀kọ́ máa ṣe wò wọ́n. Àwọn wọ́n bí arúgbó. A ní wọ́n ti dàgbà gan. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó ń bọ́ lẹ́yìn o. Wọ́n ṣe wò àwọn oníṣẹ́yẹ. Wọ́n lọ́wọ́ máa ṣe wọ́n ládàgbà jẹ́ àrùbù. Orin tó kọ́ sílẹ̀ gbọ́dọ̀ tó fi mọ́ta tó fi mọ́. Má bàjẹ́ sílẹ̀ gbọ́dọ̀ jẹjẹ pẹ̀lẹ́ ooo. Torí ẹ̀, àtúntò sẹ́yìn láàrin ara wa. Ẹ jọ̀wọ́ torí ọlọ́run má fi ṣe ìdílé ìbá wa àṣà àdúgbòrá. Alágbèsá ilé ìlú ṣe nǹkan. Ẹ̀dá kan má fi ṣe ìdílé ìgbójú. Nítorí pé gbogbo ìgbà táà máa bára wa jà, táà máa bára wa jà. Ọkùnrin wọ̀ nínú ẹ̀sùn mọ́. Ọkùnrin wọ̀ nínú ẹ̀sùn mọ́. Máa gbọ́ ní alágẹmọ́kú sáró, ọ̀la alágẹmọ́kú sáró. Lójú ọba kàrò, ó yẹ kó tún alágẹmọ́ àlá onísúlẹ̀ múnà ní ọjọ́ jẹ́. Ẹ má jàjà mọ́ o. Àwọn tó ń ṣe interview, àwọn interview wà, wọ́n bá ti tẹ̀ wá. Aláwọ̀ máa ní màbí ẹ jẹ́ ká fara balẹ̀. Òkú tó máa mọ̀ bí wá, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yọrí. Nígbà míì, òótọ́ ọ̀rọ̀ ní o tó o fẹ́ sọ àlá, ìwọ̀n tó o bá sọ yóò di wàhálà o máa sọ.